Hello everyone. I'm still the one you know, Ezekiel Akobi by name. I want to appreciate all our viewers and subscribers on this channel, IJINLE Life TV. The Lord will continue to bless you. This year will be the year of greatness, joy, happiness, and testimony in your life in the name of Jesus. The Lord will bless you this year. And this movie you're about to watch is a very powerful and interesting movie with divine message and lovely message. Please, I want you to watch it. But before we go to watch the movie, I want you to click on the subscription button. And don't forget to click on the bell icon for the notification. And then remember to drop your comment in the comment section. And we will reply your comment immediately. The Lord will bless you. See you in the movie. Bye-bye. Ìyá mi o, ẹ̀yin òòṣà ńlá lápẹ̀lẹ́tẹ̀ bẹ́ẹ̀ ni o, apára lábá ìnísàwọ̀ onílé alára ọ̀gọ́gọ́mọ̀ onísàwọ̀ olótùfẹ̀ o, èmi náà ní fátọ́ọ̀gù mo tún dé láàárọ̀ òní o, ẹ jẹ́ kí tòde ojú mi ṣe o, alájẹ́ ni kó máa wá ẹ má jẹ́ káwọn olórí ibú àwọn olòṣì ó yọjú lónìí o, àwọn alájẹ́ wìtìwìtì àwọn ni ẹjọ́ ń bò mí lọ́jọ́ tòní bẹ́ẹ̀ ni o, torí ojúmọ́ rẹ ló mọ́ mi lónìí o. Ẹ jẹ́ kó jùmọ̀ ayọ̀ kó mọ́ mi, ẹ jẹ́ kó ní ó ṣàmì ṣọ́wọ́ kó ṣàmì ṣọ́mọ́ kó mọ́ mi ṣọ́lá kó mọ́ mi ṣá ìkú bá yọ. Ọmọ mi ò gbọ́dọ̀ burú bẹ́ẹ̀ ni ṣẹ̀dá mi ò gbọ́dọ̀. Ẹ̀rọ ẹ̀dọ́ Tamiọ́ ìgbòho ti wá kọjú sí mi kí n rí ọ lóòrọ̀ kùtùkùtù bóòlù ti jẹ́ ẹ̀dọ́. Irú àlejò wọn mọ gbà láàárọ̀ kùtùkùtù òní. Dúró ẹ bọra ní ọ̀nà àbẹ̀yàn ìgbòho ti wá. Fátọ́ọ̀gù. Òun jẹ́ onígbèjẹ. Mi ò wá láti wá dáhùn béèrè kankan, má sì bí mi léèrè béèrè kankan. Wá farabalẹ̀ kọ́ gbọ́ mi. Èmi tó wá bá ògùn lèmi náà gbogbo ara mi kìkì ògùn. Bẹ́ẹ̀ ni bọ́ ọba ló jẹ́ bákan èmi gán jẹ́ mẹ́wàá. Bẹ́ẹ̀ èmi lewé ńlá tó lé téńté lórí omi. Ọ̀sìnbàtà ńlá ni mímú lé gógó lókè odò. Èmi lewé èmi lè gbòmí gangan náà pẹ̀lú oògùn. Èmi tó wá bá gan mo wà lákọ̀. Bẹ́ẹ̀ mo wí fún ọ. Wo yèyé ló rán mi sí ọ o. Èyí irú èwo mẹ́. Iṣẹ́ tí yèyé gbé fún ẹ, ó jẹ́ iṣẹ́ náà. Èwo. Olúwẹ̀rí màgbó òjò. Ó yé mi o. Ẹ dákun. Ẹ má bínú yèyé ọmọ ní gbọmọ ìrùkẹ́ ní tọ́mọ. Ẹ má bínú pé mo yánu sọ̀rọ̀. Mo mọ̀ ní o. Àmọ́ kìí ṣe pé mo fẹ́ jẹ ọwọ́ mi kún díẹ̀ ni. Ọwọ́ rẹ kún. Bẹ́ẹ̀ ni. Ní òjò jíṣẹ́ tí yèyé gbé fún ọ. Wo láì jẹ́ iṣẹ́ náà, ẹ ríjà òní o. Láì jẹ́ iṣẹ́ náà, ẹ ríjà yèyé o. Ó dáa, mo wá fi dá yín lójú pé wọ́n jẹ ní wàrà ṣẹṣà. Bẹ́ẹ̀ ni, wọ́n jẹ. Ẹ wo ilé ìtẹ́ ẹ wá sọ yìí. Ẹ fọkànbalẹ̀, èmi kìíní wọ́n jẹ kọjá mi tẹ́ ẹ ra mi. Ẹ dúró. Àmọ́ èmi gan ìgbàgbé sì ṣe mí kẹ́. Mo tọ́pà ló yẹ kí n ti ṣiṣẹ́ òun. Ó dáa, yèyé o, Olúwẹ̀rí màgbó òjò. Èyí ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà. Ẹ dákun ẹ má bínú o. Bẹ́ẹ̀ bá bínú sí wa nínú ìlú yìí kan ó bàjẹ́. A gbọ́dọ̀ ríjà omi ẹnìkan ẹgbọ́n mi sọ̀tá. Wọ́n jẹ. Ẹ̀yin ìyá mi ẹ ṣeun. Olúbalẹ̀ ẹ ṣeun. Ìṣànílé ilé rẹ̀ owó iye mẹ́ja. Mo ló yọ lókèrè ọmọ omi, ó yọ lókèrè ọmọ ẹja. Ńlẹ́ Olúwẹ̀rí màgbó òjò, ńlẹ́ Olúwẹ̀rí.
olúwẹ̀rí yèyé ẹja ẹja ńlá tí ń ṣomi ò lálóláló tí ń ṣodò táyétáyé omi ṣánilé ilé rẹ̀ ó Ẹwà. 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 Mo lọ ọmọbìnrin wa wà báyìí. Ẹwà. Tina àti Tina. Ẹwà. Ẹwà. Ti wọ ẹ káàkiri. Mo mọ̀ pé inú kọ́ńpá ló wà tó ń wọ. Well, it's good. Sori building bó ṣe tó yìí kò ṣàwọn nìkan là ń gbé bí. Sori apartment tó gbà jáde ibi tó gbà jáde yẹn gangan apartment ti wà nìyẹn. Bó sori ti wájú ọ̀tọ̀ làwọn tó ní. Èmi àtàntí mi là ń gbẹ̀yìn ẹ̀. Bọ̀ àǹtí mi ò sílé for now due to pé iṣẹ́ tó ń ṣe káràkátà ní ọjọ́ kan wà nílé, wọ́n máa ń travel káàkiri ní ọjọ́ kan wà nílé, èmi àti wọn láti yìí. Ṣòro àwọn tó wà wájú yìí náà àwọn náà ń fi bẹ́ẹ̀ gbélé, àwọn náà ti travel ní ọjọ́ kan wà nílé. Ó likely kan dé at any time, ó likely kan dé lálẹ́ nínú. So àwọn táwọn gbé bíbá yìí nìyí, ibi ìdè ṣètò yìí apartment ti wà ní lẹ́yìn yìí. Ẹwà. I'm sorry. Thanks in the network. I'm out you learn to see. Ẹwà. Ó dá já wọlé. Já wọlé. Já lọ nulé. Tí sódò táyétáyé omi ṣánilé ilé. Alábàlá rèé o, alábàlá rèé o, alábàlá rèé o, òòṣà ajé túmọ̀ bí òòṣà ńlá o, òní lọ́jọ́ ajé, ilẹ̀ tó mọ́ mi lónìí, ajé ńlá ni kán gbé wá fún mi o. Kéènì ìṣàn mi ṣeré látàrí wá gúúsù, ìwọ̀ oòrùn ìlà oòrùn, gbogbo àgbáyé pátápátá nìkan kúrò ẹ̀ tèmi wá fún mi o. Abọ́ rẹ̀. Tánú Arọ́ gidi gbà. ìwọ ni Èmi ni o. babaláwo ńlá, Arọ́ gidi gbà. babaláwo tó mọ fá tó mọ fà tí sì mọ̀ pé fá ń jà yọ̀dà fún ọ. Àwọ̀ ńlá. Àìmọ̀ èrè wí lọ́sàn-án. Mo kí ọ. Ọ̀kárẹ̀. Ọ̀kárẹ̀. Àwọn olóńgbòlẹ̀ ń gbé ọ. Àṣẹ. Ọ̀kárẹ̀ ọkùnṣẹ́. Kí ló dé mo mọ̀ rí ọ. Wo wọ́n ní àìrí wú lọ́sàn. Bẹ́ẹ̀. Tó fi rí mi ìwọ yẹ kó ọmọ kò ń lìdí pàtàkì. Bó ti jẹ́nu. Abọ́ rẹ̀. Sọ ọmọ pé wọ́n labọ́ rẹ̀ lú. Mo sì fún ọ níyì púpọ̀. Wọ́n ní báwo bá gbáwo onígbọ̀wọ́. Àwa tẹ́. Àwa ya pẹ̀lẹ́gẹ̀ bí Bí ọwọ́ aṣọ yóò dáa fún ọ. Abọ́ rẹ̀. Wò mí. Ìwà tí mo wá bí lónìí. Mo wá kí ọ lọ́nà. Dúró kí ni tó rí lọ́bẹ̀ gan tó fi wá ru ọwọ́? Kí ni ju ọ lọ́wọ́ tó fi jólẹ̀ gan? Ta ni gúnyán fún ọ tó ní tọbẹ̀ òṣòro? Dúró kí ni tó gbójúlé gan tó fi ń ṣe gàlẹ́gàlẹ́ sáwọn àjòyìn lọ? Àbọ̀ ọmọ pọ̀ ti gúgéré kọjá ewé. Bẹ́ẹ̀ ni. Ìwọ́nà ọ̀rọ̀ tó ń sọ yìí ò yé mi. Ó kàn ń pa gbogbo ẹ̀ láṣàmọ̀ làǹbà yìí ní bàtà ké ló tún fẹ́ láhàn mí. Kò yí ọ abẹ́ ń kó. Abọ́ rẹ̀ níwọ̀ náà dúró ń báwo ńlá ni ọ. Ọ̀sẹ̀ wa ń sọ̀rọ̀ bí èwe àgbà ni ó ń di iṣẹ́ babaláwo. Kí ni wá ń ṣe ọ? Wo kí n là kó yí ọ. Mo wá kí ọ ń lọ ni o. Ọmọ Olúwẹ̀rí tẹ́ ẹ mú kẹ́ ẹ yá wọ́nà àti wọ́ àti baálé ọkọ ìlú kẹ́ ẹ wọ́nà bẹ́ẹ̀ ṣe dá padà sódò. Síbẹ̀ kọ́
kó tó dogun kó tó dìjà kẹ́ tètè wá nǹkan ṣe sí. ó padà kí ni sọ kí ló fi ń ṣe rí bí ọmọ ejò yìí ó di àdálọ̀rọ̀ yìí mo wulẹ̀ ṣe nǹkan kan sí ó mọ̀ pé babaláwo ni mí ni mo gbó ṣáṣá mo mọ̀ ṣáṣá mo sì mú lẹ́nu bí abẹ ẹni tí ń bá gẹ́jọ kú ó pa ó lọ́mọ inú rẹ̀ wo ó ti dàfẹ́ sẹ́yìn báyìí egun fi sọ kọ́lọ́mọ owó ọmọ rẹ̀ síwájú o bẹ́ẹ̀ ni èmi ti ṣèyí náà babaláku bàbá ẹni tó bá ṣèyí tèmi bá wo wọ́n fi fún mu bí àṣà. padà arọ gidigba níwọ náà edu lẹ́nu rẹ̀ lé belebele báwọn ṣe mi edu ta ni sóògùn fún ọ edu ń bolo ti jogún bá a gan kí ni tó gbójúlé gan tó jẹ́ káyà rẹ̀ ó máa lé gbàngbà ṣé mi kínní ìwọ náà mọ̀ mí ewé ńlá ni mí mo lé gẹ́gẹ́ lórí omi ọ̀sínbàtà ńlá ni mí mo lé téńté lókè odò èmi léwé èmi légbò èmi gangan náà pèlú oògùn bẹ́ẹ̀ mo wí fún ọ bẹ́ẹ̀ ni gbogbo ara mi kìkì oògùn wò mí wọ́n lè lílé kamọ́ mi mọ́ bí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní kílẹ̀ ọ̀gá jù ọ lọ èmi kí ni mò ń bẹ̀. wọ́n wá ti gbàgbé nípa kílẹ̀ mi ẹ̀rẹ́ torí ìbíkẹ́ àjàṣì ni mí ẹ̀ gbọ́dọ̀ torí mi jà ọkọ ni mí ẹ̀ gbọ́dọ̀ fọ̀rọ̀ kọ́rọ̀ kọ́ mi lórùn a kì í torí gbígbó kápájá a kì í sì torí kíkàn kápábò àwa ìtorí wérewère mo dòkú kan lónìí ẹ ò lè pa mí. lémi ikú mi bó bá kò ní àfọlá ẹni bá wá robi omi ò yóò fàyè ilẹ̀ yóò gbọ̀rọ̀ lọ́wọ́. abọ́ rẹ̀ níwọ̀ náà ọtí gbàgbé ni èmi tí mo sọ̀gùn títí mo gbẹ́jà ńlá mo bọ́ fá mo sọ̀gùn títí mo gbọ́rọ̀ gidigba ńlá mo bọ̀rọ̀ èmi gẹ́gẹ́ lógún èmi lógún gbogbo ara mi kìkì iná ni wọ́n mi ìgbọ̀nsẹ̀ ni mi bọ́ ọ bá tẹ̀mí mọ́lẹ̀ ọ́ kàṣẹ òkè èmi kí ni mo wí bẹ́ẹ̀. bó bá wá rí bẹ́ẹ̀ dáná ogun fún mi kí n mọ ọyá bómi ìjà kaná kí n bọ́ ọba wò ẹni bá darí sapá báyìí apani láti pa ni èmi mo sọ bẹ́ẹ̀. lémi náà èmi ọ̀dà èmi ti wá kí ọ lọ èmi bá tèmi lọ àmọ́ wọn jẹ́ kó yí ọ pé ọgọ́mọ rẹ tó yọ tó lóun fọ ọkànjú ọ̀run ni tasọ rẹ ni ó jóná èmi kí wọ́n jẹ́ kí n jẹ́ ó yọ dáadáa wọ́n mi bí kú bá péjò yóò pa torotoro rẹ bí kú bá ṣe pàkéèké yóò pa tàṣẹtàṣẹ rẹ ni bọ́ọ̀ bá tọ́ ọmọ rẹ bá sọ èmi kí ni fatogun àti wọ́n àti gbogbo tó gbójúlé èmi kí ni wọ́n pa ọ́ wọ́n jẹ́ ń bínú sí ọ. wo mi sọ ọmọ pé mo sọ fún ọ lẹ́ẹ̀kan pé kó tó dogun kó tó dìjà kó tètè wá nǹkan ṣe sí. wo mo wá kí ọ lọ ni o kó tètè wá nǹkan bí bẹ́ẹ̀ kọ́ iná jó èmi kìíní mo wí bẹ́ẹ̀ mo wí fún ọ. mo kọjá ẹni tí ó máa bá ọgbà ọ̀rọ̀ bí ẹni gbàgbọ́ ọtí. pàtó èmi náà. bẹ́ẹ̀ ni. bí kú ló lóko ní bí pàkúté ní ìpàdé wa dojú àlà wá dáná ọjà fún mi kí mi bọ ọba wo èmi mo sọ bẹ́ẹ̀. abọ́ rẹ̀ níwọ wọ́n gbé ọṣù. abọ́ rẹ̀ ọ̀rí mi wò bí ìran mo kìlọ̀ fún ọ mo bá tèmi lọ. ọ̀dà fatogun ọ̀dà bí kú ló lóko bí pàkúté ní ìpàdé wa dojú àlà wo fatogun ikú tèmi bó kò ní àkọlá àmọ́ ẹni bá sọ pé tèmi bá wo èmi kìíní burúkú ní wọ́n ràn sọ́hun alákejì ọjọ́ rẹ̀ kọjọ́ kan báyìí láyé tèmi kìíní burúkú ni wọ́n pa ọ́. ẹ wà dùn mí. mo dúró síbẹ̀ yẹn látẹ̀kan mo rí bó ṣe ń wò gbogbo sàrádì sí ilé káàkiri. Ibi tí mo gbé lélẹ̀
ibi kékeré tí ọlọ́ṣẹ́ ní kí n máa gbé normal èmi àti ẹ̀gbọ́n mi àti mi lájọ ń gbé but for now wọ́n sí around due to business tó ń ṣe káràkátà presently for now Port Harcourt náà wà tí wọ́n bá dé ibà náà lọ́ máa dé sí but èmi mi ò níbi kankan tí mò ń lọ tí n bá lọ bí iṣẹ́ tí n bá dé inú ilé náà ni mo dé sí so and to bá need anything I mean we need anything inú ilé béèrè lọ́nà máa fún ẹ and for information máa rò bóyá anybody kan lè wá láti ibì kan bóyá bóun fẹ́ wá disturb ẹ nínú ilé no free o free láti ṣe anything tó bá wẹ̀. ẹwà tó ní ẹwà mo ń sọ gbogbo ẹ̀ látẹ̀ẹ̀kan náà ó tiẹ̀ fèsì ó tiẹ̀ sọ anything. ṣé ò ní sọ gangan ni. ok ẹ ká wọlé. inú rúùmù rẹ inú rúùmù rẹ. ẹ̀rọ dáadé. yes sir. yes sir. ẹ káàbọ̀. yes sir. olúwa pẹ̀lú yín. àmín àmín sir. ṣé ẹ sọ pé tó ń rí mi. ilé ọlọ́run ni ọlọ́run sì ni bàbá wa. bẹ́ẹ̀ ni. so ẹ káàbọ̀ sí ilé dáàdì yín. ṣe. lady tí mo ní kẹ́bà mi ṣe prayer ní lọ́jọ́ sí. ò nílé. ẹ káàbọ̀ ọmọ. ẹ ṣàlàáfíà ni. bro Abíọ́dún. yes sir. ṣé ẹ ti ṣetán láti bá sísítà mi rìnrìn àjò. wẹ́ dáàdì ó wù mí lọ́kàn but tí ẹ̀yin kọ́ ni mi ò understand. sísítà mi ẹ gbọ́ ǹjẹ́ ẹ̀yin náà ṣetán láti bá bródà mi rìnrìn àjò. dada ìdí tí mo fi sọ pé mi ò mọ rẹ ni. kò sí nǹkan kan bẹ́ẹ̀ mi mọ̀ bóyá ẹ ní kọ́nú kọ́ ọ̀kan àbí nǹkan kan tó ṣẹlẹ̀ tó bá yẹ pé anything wà tó hide sí ẹ jẹ́ ká mọ̀ ọ́ so adé máa solve ẹ̀ so kò sí nǹkan kan tó wà ń bẹ̀. ẹ wò sá àwọn Yorùbá wọn sọ pé àti ẹsẹ̀ kan bọ́ odò òní fà àwọn tó ti bá wá ti méjèèjì bọ́ọ̀rù ẹ̀ ó máa gbéyàn mi torítorí ni gbogbo àwọn àpẹẹrẹ oríṣiríṣi àwọn street stuff téèyàn rí ká lọ jẹun kọ́ máa da omi sínú oúnjẹ fún yàn ní ẹ mọ̀ wá sí ẹ gbogbo àwọn pẹ̀lú mi ò lè kó pẹ̀lú ẹ̀ I can't. dada ọ̀rọ̀ yìí sùn mí. ṣe rí lóòótọ́ ni ṣùgbọ́n ojú tẹ̀yìn fi ń wò ojú ọ̀tọ̀ ni ìgbà tẹ̀yìn sọ yẹn lóòótọ́ àwọn ìyàwó ọ̀run spiritual wife ló ń dà wọ́n láàmú ṣùgbọ́n nísìnyí ọlọ́run ti ṣẹ́gun fún wọn ọlọ́run ti gbà wọ́n là tó wọn à ní problem kankan mọ́ a ti gbàdúrà fún wọn èmi gan pàápàá sì ti gbàdúrà ọlọ́run ti sọ fún mi pé bro Abíọ́dún àwọn ni ọkọ yín ṣùgbọ́n nísìnyí ẹ̀yin lẹ tó wọ́n bẹ̀rù nílò àti bẹ̀rù mọ́ nítorí ọlọ́run ti gbà gbogbo ògo mi ní fẹ́ kẹ́ ẹ gba ẹ̀mí ìbẹ̀rù láàyè nítorí tẹ́ bá gba ẹ̀mí ìbẹ̀rù láàyè ìbẹ̀rù kò ní fún yín ní ohun tó ṣe iyebíye mo sì mọ̀ pé ìrìn àjò yín ìrìn àjò tó lógo ni so ọlọ́run á ràn yín lọ́wọ́. àmín àmín sàn. since the last service ìgbà tó kí n fi ọ̀rọ̀ ìránṣẹ́ náà ṣe rárá. wọn ọ̀pọ̀ ọlọ́run á gba gbogbo ogun àti wípé ìgbéyàwó yín ọlọ́run á fún ní èso á sì ní ọjọ́ wájú dára. bro Abíọ́dún. yes sir daddy. mo rò pé ní gift kan tẹ́ fẹ́ fún sister mi. bẹ́ẹ̀ ni daddy. ó yá ẹ go ahead. ó yá. ṣé ń bẹ̀rù ni kò sí bẹ̀rù kankan mọ́ ọlọ́run ti gba gbogbo ògo. pastor. ó yá ó yá. ó yá ó yá ó yá ó yá.
Tell us about that. Daddy. What? Ọmọ Bọ́láńlé. Will you marry me? Yes. Hallelujah. Hallelujah. Wow, you know me do at last. Finally, Sọ fún yín pé tẹ máa bẹ̀rù nígbà Olúwa ti bá gbogbo Olúwa dẹ̀ wà pẹ̀lú yín. ẹ ṣé daddy, ẹ ṣé o, inú mi dùn gan o. Olúwa ló ṣe. Mo mọ̀ pé ìgbéyàwó yín á láyọ̀ á lógo. Ọlọ́run á sì fi ẹ̀bùn ọ̀rẹ́rẹ́ á fi ta yín lọ́rẹ lórúkọ Jésù. Olúwa ṣe o. Olúwa dẹ̀ wà pẹ̀lú yín. Ìgbéyàwó yín Ọlọ́run á fi ògo fún Àmín daddy. á dẹ̀ ní ọlá. So Sister Bọ́láńlé, ẹ má bẹ̀rù. Olúwa ti ṣẹ́gun fún yín. Ó ti gbèjà yín jà, ó sì ti tẹ́lẹ̀ tẹ̀lé. Olúwa ti ṣe láyé. Ẹ má bẹ̀rù, ẹ jẹ́ kí n gbàdúrà fún yín. Ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Fọlá, tí ìyá bá ti dé bá mi sọ fún pé mo ti jáde o. Báwo ni? Báwo ni? Mo ń bá ẹ sọ̀rọ̀ o. Ṣé bí mo ń bá sọ̀rọ̀ náà? Mọ́mí ẹ̀ ń kọ́. Ọmọ olúwo yẹn. Dádì ẹ̀ ń kọ́. Bá mi sọ̀rọ̀, ṣé bí mo ń bá sọ̀rọ̀? Àní báwo ni? Kí lorúkọ ẹ̀? Well, but má bínú. You should dress yìí, ó look like something to me. Ṣé bẹ́ẹ̀ ni ṣe máa dress ní ọ̀dọ̀ tí mo rí? Mo dẹ̀ ń bá ẹ sọ̀rọ̀, o dẹ̀ dá mi lóhùn. Bá mi sọ̀rọ̀, ṣé bí wọn mò ń bá sọ̀rọ̀? Sísá mi, mo tètè ṣe láìkì àtẹnumọ́ báyìí. Ẹ bá yàn sọ̀rọ̀ kò dá yín lóhùn, ẹ dẹ̀ máa fílẹ̀ ẹ dẹ̀ máa lọ ti yín. Ẹ dẹ̀ jóye wo kó pẹ̀lẹ̀ ṣe ń lọ lọ́fun tó dá yín lóhùn ni. Ẹ ṣe láìkì àtẹnumọ́ báyìí. Fọlá báwo ṣe ń sọ̀rọ̀ báyìí? Mo rí yàn for the first time. Mi ìbàjá náà, ṣé bí mo kàn ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ni? Ẹ ṣe mo wá dẹ̀ ń bàjá mi, ẹ má wọrí tó bá yẹ ẹ máa mú orúkọ ẹ̀. Gbogbo nǹkan tẹ́ ń béèrè lọ́wọ́ ẹ̀ tó bá yẹ máa mú. But Fọlá, ṣé òun bá mi jà tẹ́lẹ̀ ni? Ṣé o ti ń sọ mi jáde àní mi ì bá yín jà náà? No, ṣó bí mo ṣe rí ọmọbìnrin, mo láìkí ẹ̀. Mo ló jẹ́ kí n máa béèrè àwọn nǹkan tí mò ń béèrè lọ́wọ́ ẹ̀, mi ìbàjá náà. Ṣé bí mo kàn rárá ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ni? Ìjẹ́ dá mi lóhùn. Ókè, ṣé bí mo ṣe béèrè mọ́mì àti dájú ẹ̀yẹn, ṣé mo ti jẹ̀bi báyìí? Ó wà òkè tí ò bá dá yín lóhùn lébi, a máa dá yín lóhùn jọ mi. Ó dáa, kò sí wàhálà o. Ó dá mi lóhùn. Fún ìfẹ́ o, ilé mi ilé ẹ̀ o. Ó dáa, Fọlá, okú ti fẹ́ bú mi tẹ́lẹ̀, kò sí wàhálà. Fún ìfẹ́ o, ilé mi ilé ẹ̀ o. Tábí omi bá ṣẹ̀, sọ fún mi, màá bá wí bó ṣe rí. Má rò pé torí pé ó tóbi jù mí lọ, màá nà án gidi fún ẹṣin tí gbọ́. Láti wájẹ̀ padà dé ṣá, bóyá wàá bá mi sọ̀rọ̀ o. Fọlá, èmi ti lọ́ọ̀tì ní ìwé pẹ̀lú. Tó máa wù mí níwò rádaràda. Fífi láìpẹ́ jọ wọ́n tọ́tọ́tọ́tọ́tọ́ ọ̀rìn náà ni. Ọkọ̀ tó dé. Ṣé wàá òkè? Àti ìyẹn máa ṣe. Já wọlé. Bọ́lá ṣe máa wò bí Ṣúlúgà bàdé nìyẹn. Bá ti fi fi ẹgbẹ́ ṣe gan-an, máa já báyìí. Wọ́n ń bọ̀ lọ́nà, wọ́n ń bọ̀ lọ́nà, ẹ yẹ̀ fún wọn. Ẹ dákun ẹ yàgò fún wọn, ẹ yẹ̀ fún wọn. Ológun àríyá, olọ́jà yan,
má ṣe gàràgàrà sí wọn, má ṣe gàlégàlé sí wọn, má lọ ṣàyà gbangba sí wọn. Àtẹ̀yìntọ̀ tó fẹ́ fojú lóòrò, àjèjì gbòdògbò tó fẹ́ wọlé oòrùn. So much for viewing this wonderful video. The Lord will bless you. Please, we beg you to continue watching IJINLE Life TV. Remember to click the subscribe button. The Lord will bless you. And then give every video you watch on this channel a thumbs up. And don't forget to drop your comment in the comment section. We will reply your comment. Thank you so much. We appreciate you. See you in the next episode. Bye-bye.